ṣé lóòótọ́ ni àwọn agbésùnmọ̀mí bẹ́ orí alága àjọ àwọn kìrìsìtẹ́nì CAN ti ìpínlẹ̀ Adamawa? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti jiyàn ìròyìn kan tó gba orí ẹ̀rọ ayélujára pé àwọn agbésùnmọ̀mí gé orí alága ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì ìyẹn Christian Association of Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ náà. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Sulaiman Yahaya Ngoroji nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 8 oṣù kọkànlá ọdún 2025 júwe ìròyìn náà èyí tí ẹnìkan Leone gbé sórí ìkànnì Facebook rẹ̀ pé ọ̀nà láti dá ìjà ẹ̀sìn sílẹ̀ ni o. Ngoroji ní ìgbésẹ̀ náà jẹ́ ìgbìyànjú láti dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ náà. Ó sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Dankombo Morisi ti jiyàn ìròyìn náà tó sì ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé nípínlẹ̀ náà rárá. Ó wá rọ àwọn aráàlú náà láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn òfegè náà àti pé kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò ìròyìn dáadáa kí wọ́n tó máa tà á ká. Ó fi kún pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn tó ń gbé ìròyìn òfegè bẹ́ẹ̀ káàkiri tí wọn yóò sì rí i pé àwọn èèyàn bẹ́ẹ̀ yóò fojú winá òfin. Bákan náà ẹgbẹ́ CAN tẹ̀ka ìpínlẹ̀ Adamawa náà ti rọ àwọn èèyàn láti kọjú ọ̀gbọ́n sí ìròyìn tó ń jà lórí ayélujára pé àwọn agbésùnmọ̀mí gé orí alága ẹgbẹ́ náà. Àtẹ̀jáde kan tí alága CAN tí Adamawa fi léde fúnra rẹ̀ sọ pé àwọn ọ̀bàyéjẹ́ kan ló máa fi ìròyìn náà léde láti fi tàbùkù ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò. CAN ní àwọn tó gbé ìròyìn náà síta máa síbẹ̀ láti fi dá hílàhílo sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ń kojú awuyewuye lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́. Àtẹ̀jáde náà sọ pé alága náà ẹni ọ̀wọ̀jú ẹ̀ máa ń sọ wà ní àlàáfíà pípé wà láyé wà láàyè àti pé ọba iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà kankan. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún àtẹ̀jáde tí wọ́n gbé jáde láti fi jìyà ìròyìn náà tí wọ́n sì rọ̀ wọ́n láti ṣe ìwádìí àwọn eléyìí tí ó wà nídìí ìròyìn òfegè ọ̀hún. Láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni àwọn èèyàn Nàìjíríà ti wà nínú ìfòyà lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump kéde láti ṣe ìkọlù sí Nàìjíríà lórí ẹ̀sùn pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ń pa àwọn kìrìsìtẹ́nì lọ́nà àìtọ́. Ìròyìn àjọyọ̀ tó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì Jígí Alára. Ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábọ́lá àríwúsì. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.